Ẹ káàbọ̀ sí ilé iṣẹ́ wa. Mo kí yín o, ẹ̀yin ìyá mi, bàbá mi nílé lóko lọ́nà lẹ́yìn odi wípé ẹ káalẹ́, ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò ní di o. Bákan náà, ojú tẹ́ ẹ sì fi ń rí wa náà kò ní fọ́. Gbogbo ọmọ Yorùbá lápapọ̀. Ẹ wò ó lọ́wọ́lọ́wọ́ báyìí. Bàbá wa Professor Banji Akintoye ti jáde tán. Wọ́n ti jáde tán pátápátá, pàápàá jùlọ lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Wọ́n ti bínú tán, wọ́n ní ẹ wá ilé yá, ilé mọ̀mọ́ yá o. Gbogbo ọmọ Yorùbá, àgbẹ̀ kan orókó kó gbàgbé ilé. Bẹ́ẹ̀ ni ilé ti já. Wọ́n ní alùbàtà kan kì í dárin. Wọ́n ní ẹjẹ́ agbéra ilé yá, ilé làbọ̀ síbi oko. Bàbá wa Professor Banji Akintoye ti fárígá. Wọ́n ti nà ń bẹ̀ fún ìjọba o nítorí wípé sàn láàrin àti lómú ní pẹ́kọ̀rọ̀. Wọ́n ti nà ń bẹ̀ fún ìjọba pé ẹ wá ilé tó lọ. Gbogbo àwa ọmọ Yorùbá a ò gbà mọ́. Èyí tá a ní sùúrù ti tó gẹ́, ẹ jẹ́ ká lọ, ẹ fún wa lómìnira wa. Kò ń ṣèjà, kò ń ṣèbínú, kò ń ṣe ẹ̀ta, bí kò ṣe pé ká lọ ní ìrọwọ́lọ́sẹ̀ to save a lot of lives and so bẹ́ẹ̀ ni àti ọ̀pọ̀lọpọ̀ dúkìá. Bẹ́ẹ̀ ni bàbá wa Professor Banji Akintoye ti wo ojú àwọn ìjọba láti lè jẹ́ kí wọ́n mọ̀ pé àníṣe a ò ṣe mọ́. Ẹ jẹ́ kó ní kálukú wa ó lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni àròlé Awólọ́wọ̀ bàbá, mo kí yín. Àwọn eléyìí ká sọ pé nítọgbọ́n Ọlọ́run fọgbọ́n kọ́ wọn. Ká sọ pé nítòye Ọlọ́run fi òye kẹ́ wọn. Ká sọ pé ní ti kí bí èèyàn ṣe rárá ń já ìjà òmìnira tí ò ní sí pọ́n yàdá, wọ́n ń yọ̀gò, wọ́n ń yọgi. Ọlọ́run fún wọn. Ẹ wo ọmọ Yorùbá, ẹ jẹ́ á máa yọ̀ nítorí pé bàbá ti yarí o. Bàbá wa Professor Banji Akintoye ti yarí o. Wọ́n ti yarí pàápàá jùlọ lórí ìwà ìbàjẹ́ tí àwọn Fúlàní ń fi wá wù. Lórí ìwà ìbàjẹ́ táwọn Fúlàní ń fi wá wù tó jẹ́ pé wọ́n wọlé tọ̀ wá, wọ́n ń gbé àwọn ènìyàn wa. Àwọn àgbẹ̀ wa ò lè lọ sínú oko mọ́ nítorí jìnnìjìnnì atẹ́rù kò lè jẹ́. Àbí ká sọ wípé ìfènìyàn ṣòwò àbí ìjínigbé tí wọ́n ń gbé àwọn ènìyàn wa ni. Lọ́wọ́ yìí bàbá ti yarí, bàbá ti jáde tán. Oníṣẹ́ fẹ́ gbọ́. Ṣẹ́rí tí n bá ṣì wà lórí ẹ̀pẹ̀lẹ̀, bẹ́ẹ̀ ni tí n bá ṣì ń mí tẹ́lẹ̀ mi ò tí ì gbà. Ẹ wo gbogbo ọmọ Yorùbá, a ní láti padà sílé. Ìjà òmìnira yìí kò ní sú àwọn, kò ní rẹ̀ àwọn o. A ní láti padà sílé nítorí ilé làbọ̀ sími oko. Ṣé ẹ rí i pé Ọlọ́run wà pẹ̀lú wa báyìí? Ṣé Ọlọ́run tó fi ọmọ Adéyẹmọ tó fi sọ́pọ̀tì bàbá wa Professor Banji Akintoye nítorí wípé kí eré náà kó lè yá ni kọ́mọ́kọ́mọ́. Tẹ́ ẹ bá gbàgbé, ọ̀pọ̀lọpọ̀ ìran ló ti jáde. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìran ló ti jáde tí wọ́n sì ń tẹnumọ́ pé àníṣe Yorùbá máa bọ́. Bẹ́ẹ̀ ni ìran ńláńlá, ìran ayọ̀, ìran ìdùnnú kan ló ń jáde pé Yorùbá máa bọ́ tí ò dẹ̀ sí nǹkan kan tí ẹnikẹ́ni ó lè ṣe sí i. Lóòótọ́ ọmọ Yorùbá ló wà lórí ipò, ṣùgbọ́n ó jóhun kò jóhun, àwa Yorùbá ṣetán àti lọ. Bẹ́ẹ̀ ni a ṣetán láti lọ. Bó tilẹ̀ jẹ́ pé a ò lè bá bàbá Tinubu pò, ṣùgbọ́n sùúrù náà la fi máa jẹ́ kó mọ̀ wípé ilé ti yá. Bẹ́ẹ̀ ni ilé ti yá. Yorùbá ẹ jẹ́ ká làjú, pàápàá jùlọ láwọn tí bàbá wa Professor Banji Akintoye ti jáde tán tó ti gbé wa débẹ̀ wípé gbogbo ọmọ Yorùbá ẹ má sùn o, ẹ má gọra yín. Àsìkò ti tó láti dìde, àsìkò ti tó láti jà fún ilẹ̀ yín nítorí àwa la nílẹ̀. Ilẹ̀ wa ni àtọ̀húnrìnwá kan ò lè wá kó wá sọ wá dẹrú lórílẹ̀ bàbá wa. Torí náà gbogbo ọmọ Yorùbá lápapọ̀, ẹ jẹ́ á pánupọ̀, ẹ jẹ́ á jẹ́ kó mọ̀ pé ilé ti yá. Bẹ́ẹ̀ ni ilé ti yá nítorí òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi. Yorùbá Nation la fẹ́. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló ṣe kókó. Bẹ́ẹ̀ ni ìyá mi, bàbá mi,
ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn, ẹ jẹ́ á gbọ́ ohun tí àwọn èèyàn sọ. Bẹ́ẹ̀ ni Yorùbá nation is the way, no retreat, no surrender. Inú mi dùn púpọ̀ fún ohun tí bàbá wa Professor Banji Akintoye gbé jáde nítorí wípé wọ́n ti jí ẹ̀mí everybody dìde, wọ́n ti jí spirit dìde pé sẹ́ ẹ jẹ́ ká lọlé. Ẹ wo bàbá Tinubu, ẹ dákun tẹ́ ẹ bá ṣe eléyìí lásán orúkọ yóò ní parun wípé ìgbà tí yín ní a pín orílẹ̀-èdè tó jẹ́ pé oníkálukú lọ lọ́tọ̀ọ̀tọ̀. Bẹ́ẹ̀ ni ẹ free wa, ẹ jẹ́ ká bọ́ lọ́wọ́ nínú ẹ̀wọ̀n àwọn olóṣèlú. Bẹ́ẹ̀ ni bàbá Tinubu, ẹ pín orílẹ̀-èdè yìí kí ìfẹ́ àti àlàáfíà kó dẹ̀ lè jọba àti pé kí á lè dóòlà ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀mí nítorí wípé eléyìí ti ń kúrò ní ojú lásán. Yorùbá nation no going back. Gbogbo ọmọ Yorùbá ẹ má gbàgbé pé self-determination is never a crime. Bẹ́ẹ̀ ni self-determination is never a crime in Yorùbá land. Yorùbá nation òun ló lè ṣe é. Òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún. Bẹ́ẹ̀ ni Yorùbá nation no going back. Òmìnira ilẹ̀ Yorùbá òun la fẹ́. Èyí tá a ṣẹrú ti tó lórílẹ̀ bàbá wa. Èyí tí Fúlàní darí wa ti tó lórílẹ̀ bàbá wa. Ẹ pín orílẹ̀-èdè, ẹ jẹ́ kó ní kálukú wa lọ lọ́tọ̀ọ̀tọ̀, ẹ jẹ́ ká lọ nítorí pé a ò lè faradà mọ́ ká wà nílùú wa kọ́kàn wa má lè balẹ̀, káwọn wèrè kan dẹ̀ máa wá kó máa gbé wa kó máa fi wá di kọ́kọ́ sọ wá di ẹrú, kó tún wá máa fi wá gbowó tó dẹ̀ jẹ́ pé ó ti wá di legalized business tí ò sí nǹkan kan tí àwọn ìjọba wa ṣe. Ẹ wo ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi, ẹ jẹ́ ká dìde tán. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká dìde tán, ẹ jẹ́ agbára wa sílẹ̀ nínú hílàhílo tí àwọn wèrè Fúlàní kó wa sí. Ẹ má gbàgbé pé àwọn náà wọ́n lé àti gba ilẹ̀ wa. Ẹ jẹ́ kí gbogbo wa pawọ́pọ̀ torí ẹ̀ la ṣe sọ pé ẹ já fọwọ́sowọ́pọ̀ ká lè gba ilẹ̀ wa fún wa. Torí ẹ̀ la ṣe ń pariwo pé ẹ jẹ́ kí ìmọ̀ wa ṣọ̀kan. Ẹ máa bá wa kọ sínú comment section wípé Yorùbá nation is the only way. Divide this country, let everybody go. Bẹ́ẹ̀ ni ìyá mi, bàbá mi, a ó máa bẹ̀ ọ́ bí ẹni bẹ́ṣu ni o. Àtẹ́lẹsẹ̀ yóò sì máa bẹ̀ náà o. Ẹ bá wa bó kó lọ fà. Ẹ like, ẹ subscribe, ẹ share, ẹ bá ń tẹ̀ sójú ẹ̀. Ẹ jẹ́ ó yá àwọn èèyàn lọ́tùn lósì pé Yorùbá nation nìkan náà àbáyọ. La fi ń sọ pé God bless Yorùbá nation. Ọlọ́run kó bùkún fún orílẹ̀-èdè tèmi o. La fi ń jẹ́ kó gbé yìí pé ó dàbọ̀.